ẹni sùn nǹkan no ẹni ẹ jẹ́ ń sọ̀rọ̀ náà ẹ jẹ́ ń sọ̀rọ̀ nǹkan tí mo sọ pé nǹkan kékeré ni pé tí bá sọ sí o máa bí inú àkọ́kọ́ ó máa bí wa nù o. ẹ ṣe èmi ò fẹ́ kẹ́ bínú ni nǹkan tó máa ṣe bẹ́ẹ̀ ni pé ṣẹ́dá àwọn ọmọ yẹn bọ́n ṣe máa get wọn a máa rí solution in the sense that àwọn ọmọ yẹn bá àwọn ọmọ yẹn ṣe bọ́n ṣe máa rescue àwọn ọmọ yẹn one bọ́dẹ̀ ṣe lè rescue àwọn ọmọ yẹn ni wípé kọ́ fún wọn lówó tó bá fún wọn lówó kọ́ gba àwọn ọmọ yẹn jáde náà after tó bá gba àwọn ọmọ yẹn jáde then kọ́ dẹ̀ wọ́n láti capture àwọn people yẹn. ọ̀gá mi ṣé ẹ mọ demand tí wọ́n béèrè. demand wọn. ẹ ṣe àkọ́kọ́ lórí 1 billion each person àbí ok ẹnu lọ fáwọn governors yẹn owó security. ẹ sọ gbogbo ẹ. ẹ má bínú àkọ́kọ́ tí mo lè sọ pé mo yá pé mo sì rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ owó ṣe ń gbọ́ then the last one ni sharia. mẹ́rin yẹn náà mo sọ pé mo kọ́ ṣe ìrìkì nìyẹn méjì yẹn gan mo sì rí kà kí n tó join ètò yìí kí n tó join. ok. ẹ ṣerírú méjì tẹsán yẹn sìn fine a máa ń wá àwọn àgbàlagbà ní a máa ń wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ni a wá ọ̀tá kún ọ̀tá ẹni sùúrù òbí tí mo lọ o ẹni sùúrù ṣé mọ̀ pé àwọn kan wọ́n comment tẹ́lẹ̀ pé láì jẹ́ wípé wọ́n gbégún mi ọ̀rọ̀ yóò lè níyànjú ṣẹgbọ́ tó bá yẹ kí wọ́n gbégún mi ni ọ̀rọ̀ yìí máa níyànjú easily ni nǹkan tó ti mú àwọn Saudi Arabia tó deport ẹ̀ láìmọye ìgbà àbí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ the best thing ni pé tó bá lè mú Gumi tó dẹ̀ mú lọ́tí gbé Sultan of Sokoto wọ́n máa produce fún ìjáde. ṣé gómìnà state ló máa gbé Gumi àbí president. ẹ jẹ́ kí bàbá yìí lọ sùn jàre ṣé gómìnà state ló máa gbé Gumi àbí president. ẹ lọ rest pẹ̀lú nǹkan tẹ́ ń sọ yìí ẹ lọ rest ẹ lọ kú brain yìí. ọlọ gbé Gumi ṣé Gumi ṣe ń negotiate ṣóṣẹ bá gọọmenti negotiate ni ṣé Gumi tẹ̀ ń sọ yẹn ṣé first time tó ṣe negotiate lélẹ̀ ni. ẹ kalẹ̀ o. Gumi ti negotiate láti over 20 years ago pẹ̀lú gọọmenti. ẹ kalẹ̀. ṣé ẹ wá ní kó lọ gbé Gumi. ẹ kalẹ̀. Manuela. ẹsà ẹ ń sọ́lẹ̀ kan ẹni pé kọ́ fún wọn ní owó tó ń fẹ́ ṣé Germany tẹ wà yẹn ṣé gọ́ọ̀mẹ̀ntì wọn negotiate pẹ̀lú bandit. ẹ kalẹ̀. ibi tẹ wà yẹn tẹ́tí náà láfíà yẹn ibi tẹ wà yẹn ṣé wọ́n negotiate pẹ̀lú bandit. nǹkan tó ti fi tọ́ wọn lẹ́nu Nàìjíríà ni nà. that is the reason wọ́n ti dá àwọn òfẹ́ yẹn ẹsà àfẹ́ yẹn lẹ̀ Yorùbá tó bá fi àwọn pípù yẹn lẹ̀ tó bá fún wọn lówó tó bá fún wọn lówó tó bá fún wọn ní sèríà lọ ọ máa padà wá àwọn èèyàn tó máa kó ọ máa tó 1,000 again. because àwọn tí ò bá ti jẹ́ religions wọn again they are going to do it wọ́n ti ṣe ní north wọ́n ti ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí wọ́n ti practice ẹ̀ ní north láti bí over 40 years ago láti ń ṣe fún wọn lọ́hùn-ún. tó bá fún wọn ní òfin tó ń fẹ́ tó fún wọn ní owó ọ máa padà wá máa reinforce padà wá. ẹ ká lẹ́jàre. they no dey negotiate with bandits ṣé nǹkan tó ṣe ní country tẹ́yìn wà lẹ́ ń sọ yẹn ibi tó yìí sá lọ tẹ lọ lálàáfíà ń bẹ̀. ṣé nǹkan tí wọ́n ṣe ní country yẹn òun lẹ́ introduce sáwa ń bí báyìí. ẹ dúró bọ́dà ṣé òun lẹ́ introduce fún wa. Tinubu ní tó ń bá lè mú bandit terrorist Boko Haram owó kò ní sí máa lọ sọ fún wa. ẹ̀dẹ̀ ń sọ̀kan ẹ̀yin wà ní country kan tó lálàáfíà ṣé nǹkan tí wọ́n practice ní country yẹn ṣé òun lẹ́ sọ fún wa bí báyìí. ẹjọ ẹ jẹ́ kẹ́ni tó ń kí wa kálẹ̀ yẹn ó sọ̀rọ̀ ẹjọ́ torí Ọlọ́run. kalẹ̀ bọ́dà ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ. a ti wà láàárọ̀ ẹ káàárọ̀ ni ẹ wí a ti wà láàárọ̀. ẹ káàárọ̀ ṣe rọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ṣe rí agreement tó wà lára Fúlàní àti Tinubu òun làwọn bandit yẹn ti sọ fún yín yẹn. ẹ ṣe gan sa. agreement tó wà láàrin àwọn Fúlàní
ìpọn ti ṣẹ́gẹ̀t bí èmi ló kàn promise wọn àti èkejì tó jọ kú agreement tó wà láàrin wọn tó ti yẹn wọ́n dẹ̀ máa sọ agreement yẹn síta nítorí ẹni kò ṣe lè pé Gumi wọ́n ti ní rẹ́kọ̀dù ẹ̀ tó ṣe fún bàbá wọn tó kú wípé kò gbọdọ̀ fìyà jẹ àwọn Fúlàní òun ní Nàìjíríà Buhari tó ti yẹn nǹkan tó ṣẹlẹ̀ tí Tinubu bá fi àdéhùn ṣe tó lo agbára president ṣé wọ́n máa pa ni kí ló máa ṣe. ẹ ṣe sùúrù àṣebẹ́gbọ́n tó sọ ó ní tó ń bá sọ̀rọ̀ pa àwọn báńdíìtì ẹ̀mí òun òde odidi president kó máa sọ̀rọ̀ báyẹn lẹ́nu kí ló ń lo security fún ó tó ń bá sọ̀rọ̀ nípa báńdíìtì ẹ̀mí òun òde odidi president. It's a failure. It's a failure. ẹ jẹ́ ká jáde ká protest revolution la ní failure ni. a machinery wá sí ilẹ̀ Yorùbá. ṣe sùúrù nǹkan tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ti sọ ní Satan of Sokoto ti ní pé bó ṣe wà yẹn kò lè gbé àwọn méjèèjì yẹn àdẹ̀kọ́ tó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé rẹ́kọ̀dù tó ti rẹ́kọ̀dù sílẹ̀ kò fẹ́ jẹ́ kó kán lọ play síta tó bá play síta Amẹ́ríkà máa dì pẹ̀lú gbogbo wọn sẹ́. That's it. Amẹ́ríkà máa dì pẹ̀lú gbogbo wọn because tó ti ní agreement sọ́lá agreement ìgbà tó dẹ̀ máa pẹ́jẹ́ pé ìgbà tó kọ́ fẹ́ lọ ṣe president ẹ ṣe sùúrù ìgbà tó kọ́ lọ ṣe president àwọn Yorùbá nípa àwọn ògbà kí Tinubu lọ ṣe president wọ́n tó wọn bá gbà nítorí ṣe lọ náwó sí nọ́ọ̀tì tó náwó but àwọn ará nọ́ọ̀tì náà ti wá bínú sí i àwọn Haúsá nọ́ọ̀tì ti bínú pé nǹkan tó máa ṣẹlẹ̀ ńlẹ̀ ni pé ẹ̀yin Yorùbá ẹ dì pẹ̀lú àwọn òní dá sí kẹ́ dì pẹ̀lú àwọn Fúlàní nǹkan tó ń ba Tinubu tó ń ba lẹ́rù ni pé àwọn odidi president ń bẹ̀rù. What I'm talking. tó ń ba Tinubu lẹ́rù ẹ̀ tún sọ lẹ́ẹ̀kan sí ẹjọ́ gbogbo. nǹkan tó ń ṣé kò tí ì dàgbà tó ni. sùúrù ẹ jẹ́ ń sọ fún yín nǹkan tó ń bà lẹ́rù wọ́n ti ní agreement pẹ̀lú ọ̀rẹ́ tó kú yẹn sọ pé kó má fìyà jẹ àwọn Fúlàní òun o. Hello. Don't understand. Ẹ̀rí agreement yẹn ó yẹ kó lò látàyè máa kò sẹ́ni tó fìyà jẹ Fúlàní. Kírímìnà là ń fìyà jẹ tó bá jẹ́ ọmọ Yorùbá ló wà nùgbó kí wọ́n gbé tó bá jẹ́ Ìgbò ni kí wọ́n pa tó bá jẹ́ Haúsá ni kó jẹ́ Fúlàní kò fìyà jẹ Fúlàní bandit là ń fìyà jẹ. ẹ jẹ́ sọ fún yín. ẹ máa gbọ́ ṣé ẹrù kò wá máa stupid débi pé kí bàbá ó lọ sọ ọ́ bọ̀wé pẹ̀lú wọn. ẹ ṣe sùúrù. abẹ́rù káwọn gbọ́ tẹ́rí ẹjọ́ sọ kíní kan fún bàbá ṣe kíní kan tí ò lè dùn mọ́ wọn nú láyé bàbá ṣe. gbogbo àwọn tí bàbá lónìí náà 90% tí wọ́n tún ṣe ní wọ́n tó ń bí wọ́n ní jùlọ. ọmọ ẹ̀kọ́ ni mí màá ṣàlàyé ìṣẹ̀lẹ̀ fún yín. ṣe sùúrù ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ní June 12 ní Èkó gẹ́gẹ́ tì mí ìgbà tí bàbá yìí ṣì wà lórí pírẹsidẹ́ǹtì gbogbo àwọn tó dàbí ẹni tó wá ṣùtù lẹ́kọ̀ọ́ yẹn àwọn Fúlàní lọ kó wa àwọn sójà Fúlàní lọ kó wa ló wà pa àwọn ọlọ́mọ ní lẹ́kọ̀ọ́ ìgbà yẹn bá Tinubu ti kọ́ mi president tó ti yẹ ní sìn agreement ti wà láàrin wọn àti ọ̀rẹ́ ẹ̀ tó ń jọ kú tó ti yẹ yín agreement tó lè wà láàrin ní pé yẹn ti sọ fún pé tí wọn náà bá fẹ́ jẹ president màá ṣáìdì ẹ̀ wọ́n náà lè ṣe kí ni àwọn Fúlàní òun màá ṣáìdì òun wá wà pẹ̀lú wọn tó ti yẹ ìgbà tó wá rí pé ó ti kú sí ó wá ń tọ́jú àwọn Fúlàní yẹn mọ́lẹ̀ tó ti yẹ sí ìgbà tó wà dàbí pé tí ó wá fi ń tọ́jú àwọn Fúlàní yẹn mọ́lẹ̀ làwọn Fúlàní sọ pé òkè àwọn náà máa bà ìjọba yẹn jẹ́ mọ́ lórí mi lọ́n fi ń kó àwọn ọmọ lọ́mọ. Exactly. lọ́n fi ń kó àwọn ọmọ kí wọ́n ṣe kẹ́tì Amẹ́ríkà ní pé ṣẹ̀ríà yẹn kò gbọ́dọ̀ máa exist bàbá tó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tẹ́ ní pé Ọbásanjọ́ wọ́n ń gbé Ọbásanjọ́ wọnú prison tó fi lù Ọbásanjọ́ tó ń nà bàbá yẹn wọ́n gbé Ọbásanjọ́ wọnú prison tó fi lù nà tó ti yẹn sí pé ṣẹ̀ríà lọ yẹn àwọn máa exist ẹ̀ lé lórí. ṣé wàá rí ẹ máa gbọ́ ṣe wá rí nǹkan tó ti wá ṣẹlẹ̀ ni pé ṣe rọrọ̀ tí bọ́dà wa sọ yẹn ṣe rí British king yẹn ó wà nínú problem Nàìjíríà ìgbà tó wá sí Nàìjíríà kò lọ bá Ọ̀nílé Ifẹ̀ ọ̀dọ̀ Satan of Sokoto lójókòó. ló lọ á dáa fún yín.
ibẹ̀ ló wà lọ́jọ́ ń ṣe lọ́jọ́ ń sọ lọ́jọ́ pa. ibẹ̀ ló ti pa ọ̀rọ̀ yẹn kú. ìṣẹ́gbọ́n bàtà Amẹ́ríkà dáhùn sọ̀rọ̀ Nàìjíríà gẹ́gẹ́ tí ó ṣe àwọn because Donald Trump kò gba òun ó yé ti ṣe ti ó lè ti rádaràda ó ní tiẹ̀ náà lọ́wọ́ o kò tó fẹ́ try láti fi kó wá sọ problem Nàìjíríà yẹn wọ́n wá ti sọ fún Donald Trump pé kó má dá sí nítorí British àwọn king yẹn sọ kó má dá sí pé ọ̀rọ̀ Nàìjíríà yẹn kò fi wọ́n lẹ̀ pẹ̀lú yẹn pé tó bá máa dáhùn sọ̀rọ̀ ẹni master colony yìí wọ́n máa kọ́ lọ bí lọ́wọ́ master colony yìí kan tó torí ìbọ̀ ọ̀ṣẹ́tì yẹn ti kú. even King Charles ó sì lọ sí ọ̀dọ̀ Donald Trump ó lọ lo 3-4 days níbẹ̀ lórí ọ̀rọ̀ yìí náà ni àwọn tó ń bà wá jẹ́ nìyẹn àwọn British kankan ló ń bà wá jẹ́ kankan àwọn kan ló ń dá wa lálẹ́ kan tó ń sọ ọgbọ́n nìyẹn tó wọ́n fẹ́ gbà mí gbọ́. tó ti yẹ yín sè màá tún wá sọ kínní kan fún ṣe rí Kánú tó wà ní prison yẹn British ló tún gbé sínú prison náà. yes. tó ti yẹ ṣe pé Kánú ní British passport. ó tó wá jẹ́ Sókótó náà tó ń gbé lọ. ẹ máa gbọ́ jẹ́ kí n sọ fún British sọ fún pé nǹkan tóun kó pọ̀ ìwọ fún wa tù. tó ti yẹn nǹkan tó wá ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ṣẹ́rí British àti Israel ọ̀tá làwọn méjèèjì bẹ̀ ṣeré wọn ni ọ̀tá gidi gan ni wọn wá àtọ̀fi jọ́ ta ni kò ṣẹ́rí ìjà tó ṣẹlẹ̀ ní Israel ní Amẹ́ríkà sọ́kùn fẹ́ lọ bá tó ń lọ bá Iraq àbí Iran lọ́dẹ̀ ń bàjá tí France àti British tó sáré dìde ní European Union ẹmọ bí tájẹ̀tì bí ti France ń bọ̀ France ń wá tájẹ̀tì pé k'Amẹ́ríkà báwọn dì pẹ̀lú tààrẹ́. ẹ kálẹ́ kú ètò àjẹkára náà bá yín ganu sí o. ṣẹgbọ́rọ̀ mi wọ́n wá kó báwọn dì pẹ̀lú bọ̀bọ̀ small boy tó wà president ní Burkina Faso. Traoré. ìyẹn ló wà ìyẹn ni France ń wá because bọ̀bọ̀ yẹn ti lọ kó bọ̀bọ̀ Africa yẹn ti kó gba French colony kò less Togo nìkan ló kù Togo gbọ́dọ̀ join wọn by force wọ́n fẹ́ẹ́ fi gbàjọba lórí ní Tinubu tó fi lọ sọ pé àkúlọ tó support sójà lọ́bẹ̀. ìjọba aṣọ ti yẹ ń sè nǹkan tó wá ṣẹlẹ̀ ń sè bọ́bọ́ yẹn wá ń sọ̀rọ̀ kan pé wà máa Tinubu wọ́n pa àwọn aráàlú ẹ̀ wọ́n pa wọ́n gé wọn lọ́rùn ẹ̀jẹ̀ ó mọ nǹkan tó wà nílẹ̀ kò má wà àwọn lè kó sójà wà káwọn dá sa West African country. ó kó sójà lọ síbẹ̀ yẹn kò lè rí tí ìlú ẹ̀ yanjú. tó ti yẹ ń sè kẹ́rí nǹkan tó. ẹ ṣe Mr. Luke kẹ́rí ẹ jẹ́ sáré yànnàná Traoré fún yín ṣẹ́rí Traoré tẹ̀sán yẹn ibi iṣẹ́ mo wà èmi àtàwọn ọmọ ìlú ẹ̀ lájọ ń ṣiṣẹ́ bó ṣe ń sọ ní city room mi lánàá ṣẹ́rí most things tá a mọ̀ ó pọ̀ jù fún tá a mọ̀ lọ ní orí atẹ́gùn ṣé àwọn pé France ló colonize country yẹn pé ń bá yín sọ̀rọ̀ lálẹ́ yìí èyí tá a gbọ́n ta la mọ̀ wọ́n ti ṣe ìgbà tó ṣẹlẹ̀ nísàlẹ̀ sorry ṣẹ́rí tẹ́lẹ̀ tí wọ́n bá mú nǹkan mẹ́wàá ní country yẹn France lè fún wọn lẹ́yọ̀ kan kó ètò kù lọ and every year wọ́n máa ń fi 500 million CFA sí báǹkì France wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ nílùú wọn that year kan wá gbà ó dàbí insurance money but tí nǹkan kan ò bá ṣẹlẹ̀ owó yẹn ti lọ nìyẹn o ṣe ti rí géèmù yẹn bó ṣe rí gbà tí wọ́n ti jà lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tán ní kó ní kálukú máa lọ wọ́n ti padà wá sí Paris láti wá ṣe àkọọdù míì ṣùgbọ́n ẹ lè gbọ́ mọ́ àkọọdù tán ṣe is 60-40 ṣe ti rí bẹ́ẹ̀ ẹ ká fi Traoré sílẹ̀ wọ́n gbé jáde. ẹ jẹ́ ká fi Traoré sílẹ̀ àṣọmọ Traoré ìgbà tó kẹ́lẹ̀ bá wà kan jù. Thank you sir ẹ ṣé sir. ṣe rí Nigeria issue we go straight to the problem we are facing àwọn ní tiwọn náà ṣe rí terrorists ìjọ tá a bá ti stop láti máa negotiate pẹ̀lú terrorists ti tán because gbogbo àtúnjókòó sí báyìí tí bá sọ lálẹ́ yìí sí pé àwọn ọmọ tó kó lọ yẹn kán lọ bọ̀m̀báàdì gbogbo wọn kán pa wọ́n gbogbo yín tó wà níbi ìlú máa sọ pé wèrè ní bọ̀bọ́ yìí ò lọ́mọ ní wọn kì í fi emotion fi tákù terrorists ojúfójú ẹ̀jẹ̀fẹ́jẹ̀ ni ṣe láwọn ọmọ tó kó lọ àtàwọn tíṣà tó kó lọ gọ́ọ̀mẹ̀ntì tí a ti fi owó sẹ́gbẹ̀ẹ́ pọ́n máa fi compensate family wọn later wọ́n máa wipe away gbogbo wọn tó wà ń bẹ̀ ẹni tó bá sèfù ni wọ́n sèfù nìyẹn
ẹ ti rí ibi tí condition a ní di $1 billion kan lọ sọ sí báǹkì ní Cotonou kan fún wa ní bullet bag méjì kan release àwọn tó wà ní terrorist àti kíni kẹrin ẹ ti gbọ́rọ̀ ẹ̀ sharia ẹ ti gbọ́rọ̀ ẹ̀ ní country tó yẹ pé ẹ ṣe sà country tó jẹ́ pé oríṣiríṣi ẹ̀yà ló wà ń bẹ̀. Bàbá àgbèmọ́ra ní nǹkan yẹn. tó ṣe rí kápá tirẹ́tì ẹ̀jẹ̀ ló rọrùn ní ara gbogbo wa torí pé Tinubu jẹ́ Yorùbá ló jẹ́ kí àwa kan àwa kan àwa confused tó yẹ pé Tinubu ò ń ṣe Yorùbá ìgbà tí Buhari wà ń bẹ̀ mo mọye protest àwọn èèyàn dánwò bọ̀tọ́rọ́ jẹ́ Yorùbá our bias we are too biased Yorùbá people nígbà ní 2020 ni àwa kan ti ń pariwo pé terrorist ń bọ̀ lọ́dọ̀ wa ẹgbẹ́nu sọ̀hún níṣẹ́ àwọn tó gbókè òkun yẹn níṣẹ́ ìyà ń jẹ wọ́n máa bọ̀ ilé kan wá jà máa ń but today I was happy pé wọ́n wọlé Yorùbá ṣùgbọ́n ilẹ̀ Yorùbá tó ń wọ̀ Ọlọ́run kan fún wa ní grace kan wípé our intelligent a little bit. tí ẹ bá rí in tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta nílẹ̀ Yorùbá gbogbo ibi tó ń gbà wọlé náà ti mú wọn bọ́ bá gba Ìkòròdú wọ́n á rí wọn mú pọ́npọ́ta ìbọn sínú mọ́tò tó bá gba Ìṣàgámù wọ́n á rí wọn mú dó wọ́n wà nínú gbó wa. so it's enough ká ti máa pariwo tipẹ́tipẹ́ kọ́lẹ̀ ti ta kọ́ ti serious kọ́ ṣeré security ilẹ̀ Yorùbá ṣùgbọ́n fàájì tá a fẹ́ ó jẹ́ ká lùsì sẹ́ǹsì wa lọ fàájì. Party. ẹ ṣe sà ó jẹ́ ká lùsì lọ completely. ṣe rí tá a bá ń sọ pé Donald Trump fẹ́ wá bá yín jà Donald Trump lọ sọ́dọ̀ Charles de Gaulle Charles ní London lọ sọ́dọ̀ àwáwí gbà ní gbogbo yẹn. Nigeria is 240 or 50 million. 240-50 million population. Tí Nigeria bá ní 10 million solid soldier wọn ní bí wọn bá yàrá ìjà terrorist ní orílẹ̀-èdè wa. Kí ló ń jẹ́ terrorist? Gbogbo forces tí Nigeria nílé ní mi rò pé tó 600. Nínú wọn ló máa ń gbé báàgì ìyàwó àwọn politician. Inú wọn ló máa ń tẹ̀lé àwọn ọmọ garage. Inú wọn ló ń tẹ̀lé àwọn musician. Inú wọn ló ń tẹ̀lé àwọn tó láwọn ṣeré Yorùbá àti eré Ìgbò. Ṣé nǹkan tó gba ọlọ́pàá tó ibi táwọn gbé ṣé nǹkan tó ọlọ́pàá ń ṣe nìyẹn. God bless you my dear. Àwọn content creator ṣe ti rí àwọn márùn-ún tá a dárúkọ. So nínú 500,000 police àwọn bíi 300 ti yọ ọ́nà ẹ̀. Almost 50 to 60,000 ọmọ wà nínú ọ́fíìsì. Ẹ má gbàgbé pé wọ́n ní mẹkáníìkì náà. Wọ́n ní nurses, wọ́n ní doctors. So bóyá 30,000 péré ló kù fún 250 million. Báwo la ṣe fẹ́ kọjá? Nísìn wọ́n kó wọ́n wá kó Boko Haram wọ́n náà ti repent wọ́n kó wọn sínú military. Ní òru ìjẹta mọ́jú àná wọ́n gé orí 8 Nigerian soldier ní Kebbi ní village kan. Kí ló kọ̀ sí ni pé àwọn Boko Haram ti mísì pẹ̀lú sójà wa wọ́n ti ń fún wọn lọ́wọ́ tán bá ti ń bọ̀. Èèyàn kan ti ń sọ tipẹ́tipẹ́ pé èyí tá a fi ń ṣe youth service yẹn tí Tinubu ká ló lè ṣe ni kan cancel youth service but youth service yẹn military la máa fi ṣe for 1 year. Everybody á padà sí state yẹn. Gbogbo state tó bá ti wá ibẹ̀ ló wá padà sí wa lọ ṣe 1 year ló máa fi serve. If you love to be a soldier, you continue. Ẹ kú làákàyè. If you love to be a military, you continue. Don't let Ondo State go to Sokoto. No, kò sí nǹkan tó fẹ́ lọ ṣe mẹ́, kò gbéde Sokoto. Yes. Even though Ondo State God should not come to Ijebu or Lagos, let him remain in Ondo State. Àwọn Ìjẹ̀bú ló gbọ́dọ̀ mọ ewé Ìjẹ̀bú, gbọ́dọ̀ mọ ewé God bless you, sir. So, ọ̀rọ̀ tá ń sọ yẹn òun ló ń ẹ̀bù Libya báyìí o. No, ilé ìjọba kan bẹ́ẹ̀ kí ẹ̀yin lẹ́kọ̀ọ́ mi sọ́tọ̀ ọ̀rọ̀ mi ẹ̀ farabalẹ̀ gbọ́rọ̀ mi délẹ̀ ni. Bring the point. Sure. They understand, sir, man. So, problem wa a simple. But ṣé níbi tá a dé ní alẹ́ yìí tí oníkálukú ò bá sún ṣòkòtò ẹ̀ ìjẹ́ mọ̀ nǹkan tó ń pè ní terrorist wọn ò ṣeré o. Mo rò pé gbogbo àtọ́wọ̀n bíi wà leonard láti bí ijọ́ mẹ́ta
ẹ rí i pé ẹ kì í gbọ́ Daesh mọ́. Daesh is a very terrorist organization. Àwọn òyìnbó wipe wọn away. Yes now. They wipe them ní Middle East. Sọ pé kò fún terrorist lówó. Wọ́n wipe wọn ni because ṣé wá rí eléyìí tán sọ pé àwọn òyìnbó ló ń encourage terrorist ní Nàìjíríà bá ńlá ẹ̀rọ. Òyìnbó ò ní fẹ́ wọ́n mọ̀ pé tán bá encourage ẹ̀ láfíríkà ìlú wọn náà ń padà wá fi àbọ̀ sí. Ìjọ òde ti gbọ́kọ́ bọ́ǹbù European country àti America again. Wọ́n ṣeré country wọn. Kẹ́lí gbogbo eléyìí tó ń ṣe láfíríkà yẹn wọ́n ti dá sí wa lára ní ká máa ṣe. Tó bá le jù gbogbo apẹ́tà tó ń gbé bí gan wá lé wa padà sílùú wa tó bá le jù kọ́ wà lórí ọwọ́ wọn. So kò sóyìnbó ọ̀kan tó encourage terrorist nílùú anybody tó rán mọ̀ pé bí iná máa fi àbọ̀ sí last. Àwọn dẹ̀ ready àti follow yín tó rán ní instrument. Wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta náà sọ pé governor state wọ́n fún ní allocation. Ṣé governor tó ń kówó fún girlfriend lẹ́fẹ̀ẹ́ ní kó máa account fowó tó kó fún tó ń kọ́lé billion fún girlfriend? Àwọn tó ìlú tí ò sófin Ṣèyí Mákindé for example á lóun allocate kan ṣe títì ní gbogbo ìgboro Ìbàdàn kò ní jí ní òru pẹ̀lú ọlọ́pàá kó lọ monitor gbogbo ibi tó ń ṣe allocation sí. Kò ní jí kó lọ wò ó kó supervise ẹ̀. Ṣé àwọn yẹn lè ń pè lórí? Ẹgbọ́n tí Ìgbòho sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìjọ tó kọ́ àwọn ọmọ yẹn lọ Ìgbòho ní òun máa lọ wọ́n ní bọ́ǹbù wà nílẹ̀ Ìgbòho ní ẹ fi bọ́ǹbù sílẹ̀ ṣé bóun ló fẹ́ kú ẹ jẹ́ kóun kú. Gọ́vnọ̀ state yẹn ní kò sáyé ò gbọ́dọ̀ lọ. Ẹ̀yin kan rẹ̀ ni ṣé tí rí wàhálà bẹ́ẹ̀. Torí pé pátì ò pa wọ́n pọ̀ ni. Kẹ́rí Tinubu issue èmi ò support Tinubu but being a Yoruba person I still prefer him as a Yoruba person. Gbogbo aláwa racist. Ìgbà tí Buhari wà ń bẹ̀ ó kó gbogbo Fúlàní ló kó sí post tó wà Nàìjíríà. So tí Tinubu náà bá ṣe kò sí nǹkan tó bá dì mẹ́ bàbá ṣì ni torí ìlú wa wọ́n ṣe create ẹ̀ nìyẹn. Minister of Defence in Nigeria ọdún wo náà ní Yorùbá tí wọ́n bẹ̀ last. Yes ìbá wu Òbí kó bọ́ síbẹ̀ lọ́la kó gbogbo wọn sígbó kó kọ́ ọmọ Ìgbò síbẹ̀ because a kì í ṣe country ẹyọ kan a kì í ṣe country kan a kì í ṣe country kan ló kọ̀ sí ẹ̀ a kì í ṣe country kan ni. Eléyìí pa sọ pé British solution ni pé ká pín solution ni kí Nàìjíríà pín kò sí solution ní ibo ni solution wà tí Fúlàní bá débẹ̀ lọ́la gbogbo àwọn tí Tinubu kó síbẹ̀ Igbó àtúkò tí wọ́n síbẹ̀ Boko Haram wá increase for 8 years again. Wọ́n nà wá lẹ́gbàá nílẹ̀ Yorùbá àtúmọ̀ ké àkúkú mọ̀jú gbé lọ. Wá gbà wá o, wọ́n ti ya wọlé o, wọ́n ti wọ Oǹdó o. Music Yorùbá nìyẹn. Music Yorùbá nìyẹn. Òṣèlú dàbí pé ọwọ́ tiwa wọ́n kó sínú akèrègbè. Ọwọ́ wa inú akèrègbè ló máa ń wà. Ó lé ọmọ Èkó kí yẹ pé torí pé èèyàn kan sọ pé ọmọ Èkó lòun. Ó lé àwọn ọmọ Èkó bí mo mọ̀ kọ́ ya wèrè tó lè fèsì àwọn bọ́ìsì wọ̀nyẹn. Kọ́sọ́ ọmọ Èkó òkè ẹ̀ wọ́n mọ̀ gbádùn pọ̀tọ́ òkè ẹ̀ bọ́bá dòdò state ń sìn àwa ti sá lọ àti sáwọ́ sábẹ́ bẹ́ẹ̀dì ìyá wa nìyẹn ọmọ Èkó ò ní gbà bọ̀kan tó dé Èkó ńkọ́ wọ́n ti pa bí state 5 lọ́nà. Wọ́n ń wọlé ẹ̀rọ àwọn tó ń mú ni wọ́n ò tí ì really operate nínú Èkó bọ́n ṣe operate ní outside wọ́n ò tí ì really ṣe. Ṣẹ̀rí máa kan jẹ́ sọ̀rọ̀ lórí platform kan ó ní wípé òun lọ ra Indomie ní Lagos tó bó ṣe lọ ra Indomie lọ́dọ̀ Àbókí then àwọn ọ̀kadà ṣáà pọ̀ tó dó síbẹ̀ wò wá mọ̀ pé òun gba Haúsá wọ́n á ń sọ wípé tí 100 àwọn báwọn ṣe wà táwọn bá àtàkì àdúgbò yìí pé wọ́n máa mọ̀ pé àwọn èèyàn wọlé pé ilé tí ó bá jẹ́ pé ó ní fẹ́ẹ̀sì tí ò ṣe wọ̀ àwọn bá dáná sun pé n tó ń ṣẹlẹ̀ ní Lagos State dẹ̀ èmi wá fún wọn ní suggestion kan pé number one thing wọ́n máa ń sọ pé is a life of sacrifice tá a bá fẹ́ fọ ilẹ̀ Yorùbá mọ́ ó bá affect àwọn àtàjẹ Yorùbá náà pé every ọ̀kadà every southwest governors including Kwara if they will join ọ̀kadà tí wọ́n bá ní ẹ̀ ó máa difficult o is a means of livelihood àwọn mìíràn
but tá bá lè ban ọ̀kadà for sometimes àwọn Fúlàní yìí wọ́n pọ̀ tẹ́ bá rí ọ̀kadà Fúlàní tó ń ṣe ọ̀kadà ní Lagos State population wọn ju Haúsá tó ń ṣe ọ̀kadà ní Kaduna lọ tẹ́ bá lè ban ọ̀kadà yẹn at least ó máa reduce to an extent bákan sọ ó ní pé this kidnapping of a thing tó ń sọ pẹ̀ ìgbà tó fẹ́ lọ sanwó ransom nínú igbó fún àwọn bàǹdí pé bọ́n ṣe ń lọ lójú ọ̀nà 3 different checkpoint ni wọ́n pàdé checkpoint àwọn sójà pé àwọn wá ń sọ fún sójà pé tó owó ibi báyìí báyìí làwọn ń gbé lọ àwọn fẹ́ lọ sanwó ransom ni ò pé sójà wá ń sọ fún àwọn pé ẹ má wọ́rì tẹ bá dọ́dọ̀ àwọn bandit yẹn sọ bẹ́ẹ̀ pé àwọn làwọn ń yọ lára owó yẹn wọ́n dẹ̀ dọ́dọ̀ àwọn bandit wọ́n sọ pé báyìí ló ṣẹlẹ̀ lójú ọ̀nà 3 checkpoint bandit ń sọ wípé ẹ má wọ́rì it's not a problem it's not a problem now that's to tell us pé government federal state and local they are involved in this thing. Yes. The major solution náà ni wípé àwọn ọmọ Yorùbá citizens of Nigeria we must rise up leader wa they are not ready to do anything for us they are not ready to do anything for us. Sẹ́rí kiri nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn it may not be now it may not be 2026 but before 2027 kí ni máa le tó bá dẹ̀ dùn àwọn èèyàn everybody máa jáde during EndSARS protest there was no leader it's on social media like this táwọn yẹn fi converge and it's going to happen so our government are not ready to do anything only Fulani kan tán mú from Yoruba I think maybe from Ọ̀yọ́ or from Kwara State ó ń sọ fún wọn wípé àwọn bandit tó wà nígbó ẹ àti countrymen náà ti wá wọ́n máa ń pe ilé wọ́n á sọ fún àwọn ènìyàn wọn nílé pé tó ẹran tá a gbé lọ àti ìtẹ ẹran tá a gbé lọ o tá a bá tẹ ẹran tá a gbé lọ. Ìlọrin ló ti interview ẹ. èèyàn ló ń rìfẹ́ sí àṣẹran o pé ẹran táwọn ń gbé lọ àwọn òkìta táwọn bá tẹ ẹran wọ́n máa send owó sílé just imagine what audacity. So then àwọn àfọ àwa tó wà nílẹ̀ Yorùbá they are the problem tẹ́ ẹ bá wọlé oníkálùkù tó wọ́n fá irun gbẹ́ wọn lọ wọ́n á mọ̀ pé this one no be wàsá. Àwọn ló pọ̀ ń bẹ̀. That is it. Àǹtí Àṣàkẹ́ ṣe rí nǹkan tèmi lè sọ lórí ìyẹn ni pé tán bá bànú ọ̀kadà another problem ni o torí pé àwọn èèyàn tí ò ní sẹ́mi kọjá ọ̀kadà wọ́n á tún wọ́nà míì o ní tèmi mọ̀ tán lè ṣe ni pé ẹni tí òun bá ti ń ṣe Yorùbá kó má gun ọ̀kadà ní Ọ̀yọ́ state so ó bá ti jẹ́ Haúsá kán máa aláwọ̀ rẹ̀ láti máa gun ọ̀kadà torí nísìn ẹ wòye population ọlọ́kadà tó ń bẹ lọ́yọ́ state nìkan tán bá dá wọn dúró ibo la fẹ́ káwọn yẹn mórí lé. Indíjì ní ká accept kó máa gun ọ̀kadà nínú Ọ̀yọ́ state. Tábàárí Haúsá tó bá gun ọ̀kadà kó padà sílùú ẹ̀. Tẹ́rí ìlú tí mo wà ń bí. Kó padà kó máa sọ̀kadà ẹ̀ nílùú ẹ̀. Ìlú tí mo wà ń bí Saudi Arabia Bolt Uber Careem ó tún ní nǹkan bíi 4 báyìí ní ọ 5 citizen wọn ló ń ṣe Uber o ẹ lè rí ẹ̀yà míì ẹ lè rí ẹ̀yà míì. Kó máa accept ẹ̀yà míì citizen ni kó máa sọ̀kadà àbí Uber. Kí lẹ sọ?
that is it. bẹ́ẹ̀ náà ní Libya bíbá yìí náà ẹ lè rí fọ́ọ̀rì kankan kó wá máa ṣe transport ní Libya bíbá yìí ọmọ ìlú wọn ló ṣe. pé this Yoruba nation dan sọ pé see there is a way we can achieve this thing not until when it is officially declared. Now tá bá ní good system because àwọn kankan wà tó jẹ́ pé under the concurrent list at state level oníkálukú lè plan it. We have a good system. Tó bá fẹ́ ṣe ọ̀kadà come and register. Ìgbà tí system bá wá reject orúkọ tí ì ṣe orúkọ ẹ̀ jẹ́ Abdulrahman Ali. Tí òjò máa dé wù mí. Tí system ń reject ẹ̀. Òjò máa Gbàdámọ́sí. A ní gbé jáde bẹ́ẹ̀ ni pé à ń ṣe ẹlẹ́yàmẹ̀yà. Ẹ̀ tó bá dẹ̀ fẹ́ rí pa ń ṣe ẹlẹ́yàmẹ̀yà yes ẹlẹ́yàmẹ̀yà. You cannot become a governor. Protect ìlú wa ni now. Yeah, you cannot become a governor in my state. Ẹlẹ́yàmẹ̀yà kọ́ nìyẹn ẹlẹ́yàmẹ̀yà nìyẹn. Ẹ máa gbọ́. Ní rẹ́gísítà ẹni tó jẹ́ Fúlàní tí Yorùbá jẹ́ láti ọ̀kadà. Àwọn àáfàá yín ń dàrú. Àwọn àáfàá yín àwọn ni wọ́n ti ọwọ́ ẹ̀sìn bọ̀. Àwọn ni wọ́n tọwọ́ ẹ̀sìn bọ̀. Even kò mọ̀ jẹ́ indigene gan kó wá láti north àwọn wọ́n tọwọ́ ẹ̀sìn bọ̀. Níbi wọ́n sọ ni pé ọmọ ìyá àwọn nẹ́ẹ̀sì Ìsìláàmù ní o wọ́n ti dójúlé Mùsùlùmí o ibi tí wàá ló ti bẹ̀rẹ̀ nù. Lẹ́ni gbogbo àwọn àáfàá wèrè tí wọn ò bá kó wọn lẹ̀. Ó ní mo fi ń sọ fún yín lọ́jọ́ yẹn pé ẹ̀sìn ni wọ́n fi kó wọn wọlé. Ẹ̀sìn ni. Gbàtàn kó wọn wọlé làwọn politician ló wọ̀n. Ó ní mo fi sọ pé àwọn politician kọ́ ni problem. Àwọn agangan ni problem ara wa. Mo rí pé tá a bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ ó máa dá lórí àwọn Mùsùlùmí ó kí n sọ pé àwọn àáfàá tó wà ní Yorùbá. Tá a bá sọ̀rọ̀ lọ síwájú ọ̀sẹ̀yìn ó tún máa dá lórí wọn. Ọmọ ìyá wa ní Ìsìláàmù ní o wọ́n ti fẹ́ dójúlé Ìsìláàmù o wọ́n fẹ́ pa Ìsìláàmù rún ibi tí wàá ló ti bẹ̀rẹ̀. Sẹ́rí ẹ má jẹ́ àfi ọ̀rọ̀ ẹlẹ́lẹ́sìn yẹn kù. Àwọn owó da Yorùbá nation rù. Ẹ má jẹ́ àfi ọ̀rọ̀ ẹlẹ́lẹ́sìn yẹn kù kí n tà ń sọ lè bá a yanjú. Bọ́ bàbá ṣé kìí ṣe òótọ́ ní nǹkan tó sọ? Aláàánú pọ́blẹ́mù ẹ̀sìn. Àfáà mélòó nílẹ̀ Yorùbá ló ti sọ ọ̀rọ̀ nípa ó dà pé àfáà kan péré mo rí mi ò mọ orúkọ ẹ̀ dáadáa tó ti sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀ nípa ohun tí bandit ń demand bó ṣe kó àwọn ọmọ lọ́nu gbó àfáà mélòó ló ti sọ̀rọ̀ pẹ̀ ẹ jọ. Kò sí. So kí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ ẹ̀sìn bọ̀ ó kàn fi síbì kan ni. Ok nísìn ọ̀ya ẹ wá jẹ́ kẹ́mi náà béèrè kan lọ́wọ́ yín ẹ máa gbọ́ ok nísìn ṣé gbogbo àáfàá tó ń bẹ ní ilẹ̀ Yorùbá nísìn ṣé kán lọ pa wọ́n ni àbí kán lé wọn kúrò nílẹ̀ Yorùbá ńlá fi lè lọ̀rọ̀ ìfilé yanjú kí lẹ fẹ́ kàn sí. Kí wọ́n má sọ irú nǹkan bẹ́ẹ̀ mọ́ kí wọ́n kọ́kọ́ ríra wọn gẹ́gẹ́ bí Yorùbá ẹ̀sìn. We can change religion. Mo lè di Christian, mo lè di Muslim, mo lè di pagan, mo lè di Hindu. But mi ò lè di Hausa, mi ò lè di Igbo. Yorùbá ni mí. Kí wọ́n gbé Yorùbá as number one. Ṣé rí Ọlọ́run ó bá wa sí. Èmi ti sọ níbẹ̀rẹ̀. Ọlọ́run kọ́ ni ó bá wa sí lé. Ká mú ẹlẹ́yàmẹ̀yà kúrò níbẹ̀. Ọlọ́run kọ́ ni ó bá wa sí. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí. Àwa fúnra wa la máa jà fúnra wa. Ìjọ ìlà tí ń sọ pé Ọlọ́run máa bá wa ṣe. Ṣé bọ́ọ̀ náà ládẹ̀ ń jà fúnra wa tá à ń kọ̀yìn síra wa yìí. A kọ̀yìn síra wa. A ti ń kọ̀yìn síra wa ẹ má jà síra wa gbọ́. Ok bàbá kan sọ̀rọ̀ wípé broda mi Don bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ok gbà tí mo sọ pé a fẹ́ kí àwọn Fúlàní ṣe ọ̀kadà a máa ní system